ṣẹ́yìn náà ti gbọ́ ó yá ẹ wá gbọ́ o ohun tó fà á tí inú ìyàwó tuntun tí Akin OlaIya tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ tínú ẹ̀ ò fi dùn lọ́jọ́ tí wọ́n ń ṣègbéyàwó fún. ẹ̀yin náà ẹ gbọ́ kí ló lè fà á tínú arẹwà obìnrin báyìí tí ò ní dùn lọ́jọ́ tí ń lọ ilé ọkọ tí wọ́n ń ṣègbéyàwó fún. ọjọ́ yìí sì ni ọjọ́ tí inú obìnrin tó máa ń dùn jù nígbésí ayé wọn. kí ló lè wá fà á tí inú arẹwà obìnrin tí ò ní fi dùn lọ́jọ́ tí wọ́n ń ṣègbéyàwó gangan fún. ẹ wò ó ẹ jẹ́ kí n tún kí yín káàbọ̀ sórí ìkànnì Gist Entertainment TV, ìkànnì alálùbáríkà ni. mo fẹ́ kẹ́ ẹ mú kàlẹ̀ towó kẹ́ ẹ mú kàlẹ̀ tọmọ kẹ́ ẹ sì mú tàìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ká tún jẹ gbádùn fọ́nrán yìí lónìí. ẹ wò ó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n ti ń kí gbajúgbajà òǹṣeré Nollywood Akin OlaIya kú oríire ti ìgbéyàwó tuntun tó ṣe fún arẹwà obìnrin ní ìlú Kano. bẹ́ẹ̀ náà làwọn míì náà ń fi ẹnu ṣáátá wípé ìyàwó Akin OlaIya tuntun yìí ṣé ègùn ni, ṣé Fúlàní ni, àbáwúsá ni, àbí kí ló lè fà á tínú ìyàwó ò fi ní dùn lọ́jọ́ tí wọ́n ń ṣègbéyàwó fún. gbogbo bí wọ́n ti ń lùlù tí wọ́n ń jó tí ọkọ ìyàwó gan-an ti ń dá mùkúlùmùkẹ ìyàwó ló káwọ́ gbénú yìí. kí ló fà á? gbogbo ẹ̀ ńlẹ́gbọ́ nínú fọ́nrán yìí lónìí. kódà àwọn míì tún sọ wípé tipátìkúùkù fìràn dán òun ni wọ́n fi wọ́ ọmọ yìí lọ sílé ọkọ o. wọ́n ní wọ́n fọ́ọ̀sì ẹ̀ wípé kó fẹ́ Akin OlaIya ni. ṣé lóòótọ́ ni wípé wọ́n fọ́ọ̀sì arẹwàbìnrin yìí fẹ́ Akin OlaIya ni? ẹ wo àwọn àna Akin OlaIya wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti fọ̀rọ̀ léde o. wọ́n pé fún gbogbo àwọn èèyàn pátápátá tí wọ́n ń béèrè wípé ṣé tipátipá láfi fi ọmọ wa mọ́ OlaIya lọ́rùn ni, wọ́n ní rárá o. ọkọ ẹ̀ tí ń ṣe Akin OlaIya ó san owó orí ẹ̀ ní kíkún, kódà ó tún fẹ́ san lé gan pàápàá. pọ́ńtọ́ kọ́ la fi fún OlaIya o, àdẹ̀tí mọ́ lọ́rùn. ṣé ẹ ráwọn méjèèjì wọ́n ní wọ́n nífẹ̀ẹ́ ara wọn dáadáa bí ìmúmu ni, nítorí ìfẹ́ tó jindòjindò láàrin àwọn méjèèjì ni wọ́n fi fẹ́ra wọn. kì í ṣe wípé a fún OlaIya lọ́mọ wa nítorí owó àbí nítorí ọrọ̀ ayé àbí nítorí nǹkan mèremère. nítorí ìfẹ́ tó wà láàrin àwọn méjèèjì ni wọ́n ṣe fẹ́ra wọn, ó sì sanwó orí ẹ̀ ní kíkún. ṣé ẹ rí ìyá ìyàwó tí Akin OlaIya ṣẹ̀ṣẹ̀ fẹ́? ó ní ṣé ẹ rí àwa ní ilẹ̀ Haúsá àwa máa ń válù ọmọ obìnrin wa gan-an ni, nítorí bẹ́ẹ̀ kì í ṣe pọ́ńtọ́ la fi fún OlaIya o. nígbà tí wọ́n wá béèrè lọ́wọ́ màmá wípé ó dáa ń gbà tọ́rọ̀ rí bẹ́ẹ̀ kí ló fà á tí ìyàwó tuntun tó jẹ́ ọmọ yín tí ò fi jó kó túraká kínú rẹ̀ dùn lọ́jọ́ tí wọ́n ń ṣègbéyàwó fún. màmá ní ṣé ẹ rí bó ti káwọ́ gbéra tí ń pasẹ̀ tí ń gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan yẹn nítorí wípé kò fi bẹ́ẹ̀ mọ orin àwọn Yorùbá àti ìlú Yorùbá tí wọ́n ń lù fún lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ ni o. tó bá jẹ́ pé orin ilẹ̀ Haúsá, orin Haúsá ni wọ́n kọ fún ni, ó ní ẹ̀ bá rí bí ó ti máa jó tí ó máa dunnú tí ó máa dá kẹ̀kẹ́ lúkẹ tí ṣòkòtò ó sì máa tú yagba nìṣó lóde. ṣé ẹ wá rí fún gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè wípé ṣé ilẹ̀ Haúsá ló yẹ kí Akin OlaIya kó ti lọ mú ìyàwó ni bí ó bá tiẹ̀ fẹ́ ìyàwó mi? ẹ wo Yorùbá ní èyí wùn mí òun ọ́ la ṣe kí n panupọ̀ fẹ́bìnrin kan náà sọ́ọ̀dẹ̀ o. àdúrà tèmi ni wípé ẹ̀yin ìyàwó kò ní í mẹ́ni o lágbára lọ́wọ́ Ọlọ́run. ìyàwó òbí sun yóò sì bí wálẹ̀. ó dá ó yá fún gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́. ẹ dákun ẹ má ṣe méní ẹ má ṣe méjì, ẹ máa bá ń kílìkì lórí subscribe button, ẹ bá ń like ẹ bá ń share, ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yìí. ṣé ẹ wá rí fún gbogbo ẹ̀yin returning subscribers wa òjòjò ní ṣòwò kó má nájà o, kókókó lára yín yóò máa lè lágbára lọ́wọ́ Ọlọ́run. bákan náà ká tún máa kí bọ̀ọ̀dá wa Akin OlaIya kú oríire ìyàwó tuntun ṣìnkín tó ṣẹ̀ṣẹ̀ gbé. ẹ̀yin o lágbára lọ́wọ́ Ọlọ́run. ajá kan kì í jámọ́ lẹ́yìn ẹkùn, ìdágìrì ò ní í dá yín.